ẹ sà ibẹ̀ yẹn kọ́ lẹ máa sáyẹ̀nsì. ibo ni. ìsàlẹ̀ lẹ máa sáyẹ̀nsì. mi ò wo bẹ́ẹ̀ ni. ọ wà lọ sí dẹ́pọ́sìtì báyìí ọ lọ́rọ̀ ìgbépo wá fún wa ó sọ fún wọn pé kí wọ́n gbé àwọn tankers bíi 2 wá fún wa sọ ọgbọ́n. sọ pé tí wọn bá fẹ́ gbogbo wèrè kí wọ́n tètè gbépo wá tí wọn ò bá sì gbé wá ọ̀rọ̀ wọn dọ̀dọ̀ Fáṣọlá. Fáṣọlá kẹ. Yes. kò sí nǹkan kan tó kan Fáṣọlá nínú ọ̀rọ̀ yìí àwọn NNPC la máa lọ bá. bẹ́ẹ̀ ni àìmọye èèyàn ọ̀rọ̀ tí ọ̀kan Fáṣọlá tí ọ̀kan ìjọba tí ọ̀kan wọn lọ́wọ́ kan wọn lẹ́sẹ̀ mi ò sì máa pariwo ìjọba sẹ́mi náà ti máa ṣe lọ́hùn báyìí. kọ́lọ́wọ̀ yọ mi gbé lọ fún NNPC. ó ń ṣe NNPC NNPC. SNPC. Nigerian National Petroleum Corporation. NNPC. ibi tó lọ́hùn ti pọ̀jù tèmi lọ mi ò lẹ́mìí ẹ̀ ẹ̀mí mi ò gbé sọ̀gbọ́n. ẹ wo dìndín ń bọ̀ lọ́dà ara rẹ ò ṣe é balẹ̀ báyìí tó ń gbọ́ bí ewé jóbélé báyìí sẹ́yìn rẹ ló lọ rè fún Ọlọ́run àbórí rẹ ló fi gbé po wálé ọtí gba sẹ́ẹ̀kì lọ́wọ́ mi náà. sọ́ẹ̀sà mọ́ tí mo ṣe náà nù òun àti rẹ́yìn jẹ́ náà ni. ewúrẹ́ máa bójú ẹ̀yìn á fi pè fèlèpè mo sọ fún ẹ o ọ̀tá mi lẹ́yìn mi. my chair ọ̀ kí n kọ́ yín níbi tẹ̀ máa sáyẹ̀nsì tó bá ti dọ̀rọ̀ olówó dé. wọn náà ti ń sàpùnú ọ ti ń sàpùjọpọlọ rẹ lọ́nu wọn náà ti ń já sínú àbí ọ̀rọ̀ ti ń wọ́ fírì lẹ́nu rẹ. All right, sir. ẹ wo bí tí ẹ wà ẹ dáadáa. ẹ bá a sorogún bí o mi ò fẹ́ mi ilé olórogún ọgbà wèrè ni o Kẹ́hìndé Adéyẹmí ló ṣe o mi ò fẹ́ yín un bí báyìí o ṣé gbọ́ ẹ kóra pọ̀ kó yẹ yín kẹ́ ẹ kọ́ ọmọ olùbọ́ ṣé gbọ́. èmi àti ta ni. wà á ti yá mi ni ṣé yá mi ló jókòó tí àbọ̀ rẹ̀ tó jókòó tì ní. Igwe ẹ wo baby ẹ ń downgrade mi gan mi ò dey expect ẹ. ẹ farabalẹ̀ kẹ́ kóra yín pọ̀ kẹ́ sọ̀rọ̀ yín dẹ̀yọ̀ kan kájọ ọmọ kọ́mọ olùbọ́ pọ̀ ẹ gbọ́ báyìí bẹ́ẹ̀ bá ti lè ṣe yí inú mi ò dùn èmi náà wàá gbé yín jáde wọ́n wà tẹ́yìn sí nǹkan tẹ́ ẹ bá fẹ́. okay baby nǹkan tẹ́ promise mi nǹkan. kí ni o. ẹ fún mi lówó tẹ́ promise mi. kò dénú àtẹ́gbà gbóná lọ́mọ lo àwọn ohun oríṣiríṣi kí ni sí. bọ̀ tẹ́ bá ti fẹ́ kí n parí ìjà ọ̀ tẹ́ bá ti fẹ́ kí n bá wọn ṣe ẹ ní láti fún mi ní owó sí. mi máa fún ẹ. baby pie owó tẹ́ promise me ṣe máa fún mi. má wọlé èmi ni mo sọ bẹ́ẹ̀. Ìfẹ́ lórúkọ tèmi. Okay. Monica. Àdìsá lórúkọ tèmi. What a lovely name. It's a love. Yeah. So listen. Àjọmọ pawọ́pọ̀. Parapọ̀. Láti tọ́jú baby. Gbọ́dọ̀ fẹ́ lọ ló dábẹ́. Baby boy. Baby. Baby. Ti rí mi pé bàbá orúkọ kó orí mi bí. Sàdíà ronú ṣé wà ń bàbá rẹ ń wù yìí ṣé wà ládìsá ń wù yìí nítorí pé orí sẹ́ni sìn ó wá pa àtìyàwó àtọmọ ó fi wá lẹ́nu ilé ọ̀pá wá sí ọ̀wálé mọ́ ṣé yìí ń dáa. Màmí nígbà tí wọ́n wálé wọ́n ṣàǹfọ̀ oúnjẹ ránṣẹ́ ẹ̀yìn náà ti tó. Sọ̀rọ̀ àlàáfíà
sọlá làáfíà ṣé torí pé bàbá rẹ wá ń fowó ránṣẹ́ òun tí ń ṣètò rẹ̀ níbi olówó dé òun ó wá tó pé ká mọ̀ rí mọ́ ká mọ̀ rí rárá àtìyàwó àtọmọ kí wọn kò bá lélẹ̀ kí bá lélẹ̀ ọmọ lè jáde ṣé yẹn wà responsibility. nígbà tí dáàdi mi ò tí ì ríṣẹ́ gbogbo àná là ń sọ pé wọ́n ń jókòó lé wọn ò ríṣẹ́ nísìnyí tó wọ́n á ríṣẹ́ encouragement ló dẹ́kun. ọ̀rọ̀ mi ò yé mọ́ obìnrin yìí ṣé ìwọ mọ̀ pé gẹ́gẹ́ bí obìnrin ti ń bẹ nílé ọkọ bóbìnrin bá wà nílé ọkọ kéésì oúnjẹ nìkan lèèyàn jẹ bóbìnrin bá sọ pé òun jókòó tẹrù òun nílé ọkọ kéésì owó kéésì oúnjẹ kéésì ọmọ gángbà míì kódà gbogbo ògbà ṣé kò dá kí n jí kí n rọ́kọ mi ni. mọ́mì ojú ìjà owó lọ́dọ̀ dáàdi àdúrà tó máa gbà fún wọn ni pé kọ́ lọ́ọ́ máa ràn lọ́wọ́ mi tó bá wà lọ́hùn kọ́ lè máa rí mú wálé. ọmọ àlè ni wọ́n mọ̀ ẹ̀yin bàbá rẹ lọ wà ìbọn ọpọ́n kò yé ọ yóò yé ọ lọ́la bóbìnrin nìwọ náà ó fẹ́ kàn náà ó fẹ́ jí ọ náà. gbogbo tí mò ń fọ̀rọ̀ lọ tó yẹ kó o pé bàbá rẹ kọ́ sọ nọ́mbà bíi ìsì ọ̀rọ̀ sí lórí fóònù kọ́ lè tẹ̀ padà wálé ìwọ náà tún dáná sí i dáadáa ló ṣe. mami mo fẹ́ jáde ẹ̀rọ fún mi ní 2000. bá fẹ́ yẹn wọ́n gbọ́ ọ lójú ọmọ gbàbẹ̀ mú mi ni lọ́dún bá bàbá rẹ kó fún ọ lówó. mami ẹ má ṣe yẹn. àbí kí ni gbogbo òṣì yìí láti bí jẹta kí èèmọ̀ wá sílẹ̀ kí ẹ máa fún gbogbo sọ̀wọ́ irú ìrànlọ́wọ́ nìyẹn. madam ẹ jọ̀ọ́ ẹ má bínú take it easy. ẹ gbà mí kẹ́ ẹ. mo ń gbọ́ ohùn yín láti yàrá supervisor kí ló ṣẹlẹ̀. ẹ máa ṣeun kẹ́ àti jẹta ni mo ti ń wá síbà pé mo fẹ́ gbowó accountant ẹ̀ dẹ̀ sọ fún mi pé ọ̀gá ọ̀sáìn ni gbà ọ̀gá ọ̀sáìn náà wo kí ló dé wọ́n fẹ́ pa mí ni nígbà tó kọ mí wà mo kò rí báyìí náà ẹ fún mi lówó oúnjẹ ṣé mi ní jẹ ṣọ́mọ mi ò ní jẹun ni. madam ẹ má bínú ṣẹ́rí supervisor ò mọ̀ ọ̀rọ̀ sọ ni kò dẹ̀ mọ àlàyé ṣe ni àmọ́ inú mi dùn bẹ́ẹ̀ ṣe wáyé ṣẹ́rí látìgbà tí uncle Adisa ti take over administration níbí nǹkan ti change pátápátá a lè ra nǹkan kan níbí on our own in fact tá a bá fẹ́ ra pépà tó kéré jù àwọn náà ń gbowó ẹ̀ àwọn dẹ̀ náà gbọ́dọ̀ pàṣẹ lára àwọn nǹkan tá a fi ń tajà níbí nọ́ọ̀sù méjì ló ti ní fault báyìí a lè pe engineer pé kó wá maintain ẹ̀ gbàtọ́ gàdé wàrà kò ń ṣe bá ṣe ń ṣe lélẹ̀ àfẹni tó bá jẹ́ wípé bí ó ti ríṣẹ́ síbòmí nìkan ló lè kojú wọn láti sọ pé bó ṣe ń ṣe ò dáa. bẹ́ẹ̀ ni madam. bọ̀dá Àdìsá máa ń dára o bọ̀dá Àdìsá ó dáa ọ̀rọ̀ yín ti yé mi ó ti yé mi ẹ ṣé mo dúpẹ́ gan-an ni ẹ ṣé. ẹ fi sùúrù ṣe máa. aburú tó ń ṣẹlẹ̀ sẹ́niyàn tẹ́rù ẹni fi ń dẹrù ẹlẹ́rù aburú tó ń ṣẹlẹ̀ sẹ́niyàn tẹ́ni ẹlẹ́ni fi ń gbàṣẹ́ ní ṣe. Bọ̀sún rí mi lọ́fíìsì. aburú tó ń ṣẹlẹ̀ sẹ́niyàn. Oh, baby. Ṣé lọ. Ẹ̀pọ̀ ìdúró ní èdè bó sínglet yìí. Monica mo jẹ́ ń bọ̀. Ẹ bá gbé kàn mí jáde bí ògán bá jẹ́ rọ̀ bọ̀. Àfi bí képin tó bẹ́ẹ̀ lọ rí. Kọ́ wá rí kún olúwa rẹ̀ rogo yìí. Baby, oh, you're sexy. Sexy baby. Ibi gangan kọ́ ní ìjà wa kìí ṣe lé ní ìjà. Ìsàlẹ̀ gangan ní ìjà wa sórí lè tọ́wọ́ ìbá kan bí fọ́ gbé lápẹ́ báyìí. Kọ̀ọ̀kọ́ bàbá. Lókè ó yẹ tú ti bí. Baby. Kí ló gbé jáde? Kóòtù mi. Iṣẹ́ àmọ̀rí kóòtù tó máa ń wọ̀ sí. Ẹ mọ̀ pé táyà àtàkùn lè bọ̀. Ìwé náwó sáwọ̀. Bàbá mi ò ṣe àwọn sáwọ̀ ọmọ pé ilé ayé yìí kò séèfù mọ́ ṣáà gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ń tà. Mi ò fẹ́ kárọ̀ kan. Bóyá ọ̀fẹ́ lóyún ni. Kó lóyún sẹ́kẹ̀ ń gbà. Kóyún kò nù rẹ̀. Ṣé pé máa fẹ́ mi? Bó síbi tó fóyún sí tí mi ò gbà. Ẹ ṣọ́. Má jẹ́ kẹ́rù ọ̀bọ. Ẹ ṣọ́. Níbikíbi Ọlọ́run. Ẹnà mi jáde. Abẹ́ iná mi. Ẹ wo ọbọ̀ ẹni sùúrù. Kò wá ṣe pé kó dọ̀là ń sin kí lóyún kan sin kí wàá máa sọ pé ẹ̀gbọ́n yín. A ní gbóyún sórí kó gbé wá lè. Sójà ni bàbá mi o. Kíni? Èmi kàn mo ti ṣe skóòtù rí. Ṣàlóòtù rí. Ó yá o, ẹ
bọ́ kíní tà ń wí yìí. lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ni mo